Ẹ káàbọ̀ sí abala kèrègbè ìmọ̀. Èmi ni ọmọ yín, òrèǹtí yín, Bolanle Oni Story, fáńgẹ̀ tí kò ní ráìvà. Lónìí, a ó máa sọ̀rọ̀ lórí ìhà tí Yorùbá kọ sí ìbálé. Ọ̀rọ̀ yìí jẹ́ hot topic torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò fẹ́ràn kí a máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n kí ni ìbálé? Kí ni àwọn oríṣiríṣi ohun tí Yorùbá kọ sí ìbálé? Ní ilẹ̀ Yorùbá gbàgbọ́ pé ìbálé obìnrin jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì tí obìnrin gbọ́dọ̀ ní. Ìbálé obìnrin ń ṣe àfihàn agbára obìnrin, ìyìn obìnrin, ẹwà obìnrin àti ìwà obìnrin. Ní ayé àtijọ́, nígbà ìwáṣẹ̀, tí obìnrin bá ń lọ ilé ọkọ, àwọn ẹbí obìnrin wọn á ṣe odó ìbálé, odó tuntun tí wọ́n fi ń gún iyán, wọ́n á gbé wá sí ilé wọn. Èyí fi wípé tí ọba bá ọmọbìnrin náà lé, odó yìí ni wọ́n máa fi gúnyán fún àwọn àna wọn. Tí wọ́n bá ti wá ṣe ìgbéyàwó yìí tán, ọkọ àti ìyàwó wọn á wọnú ilé, àwọn ẹbí wọn á tò sí ẹnu ilẹ̀kùn láti wò bóyá obìnrin yìí jẹ́ wọ́n bá ń lé àbí wọn kò bá ń lé. Wọ́n á fún ọmọkùnrin náà ní aṣọ funfun. Iyì ńlá ni ó jẹ́ fún ẹbí tí ọmọbìnrin yìí ti wá àti ìlú tí ọmọbìnrin yìí ti wá tí wọ́n bá ń lé. Aṣọ funfun tí ọmọkùnrin yìí mú wọlé, ó máa mú bọ́ta. Nígbà tí ó bá máa mú aṣọ yìí bọ́ta, aṣọ yìí á ti pàwọ̀dà. Tí aṣọ yìí bá fi pàwọ̀dà, ìyẹn túmọ̀ sí wípé wọ́n bá ọmọbìnrin yìí lé. Ṣùgbọ́n tí aṣọ funfun náà ò bá pàwọ̀dà, ìyẹn túmọ̀ sí wípé wọn ò bá ọmọbìnrin náà nílé. Tí wọ́n bá ọmọbìnrin náà lé, inú àwọn ẹbí ọkọ á dùn. Kódà oríyìn ńlá ló jẹ́ fún ìdílé tí ọmọbìnrin yìí ti wá. Ṣùgbọ́n tí wọn ò bá nílé, ìtìjú ni. Ohun ìbànújẹ́ ni pẹ̀lú. Wọ́n á kó ẹmu, ike ẹmu, wọn ò ní rọ́kún, àti igi ìṣáná díẹ̀ pẹ̀lú ìkòkò tó ti fọ́. Wọ́n á fi ránṣẹ́ sí ìlú ọmọbìnrin náà àti àwọn ẹbí rẹ̀. Ìkòkò tó ti fọ́ yìí ó dàbí àrokò ni. Wọ́n ń pa òwe fún wọn wípé ọmọ tí wọ́n fún àwọn kò pé. Ìyẹn túmọ̀ sí wípé wọn ò bá ń lé. Ṣùgbọ́n èyí tí wọ́n bá ń lé, wọ́n á mú ìkòkò, èyí tí ò tí fọ́, wọ́n á fi ẹmu, igi ìṣáná, wọ́n á jó tẹ̀yìn tọ̀yàyà lọ bá wọn ní ilé wọn. Tí wọ́n bá débẹ̀, odó ìbálé tí mo kọ́kọ́ dárúkọ lálákọ̀ọ́kọ́ yìí ni wọ́n máa fi gúnyán fún wọn, fi jẹun. Inú wọn á dùn, wọ́n á rẹ́rìn-ín, wọ́n á ṣọ̀yàyà. Èyí túmọ̀ sí wípé wọ́n bá ọmọbìnrin náà nílé. Ṣùgbọ́n láyé òde ìsinyìí, tí wọ́n bá mú aṣọ funfun wọlé, ìgbà míì kò kí ń pàwọ̀dà. Ìyẹn ò túmọ̀ sí wípé wọn ò bá ọmọbìnrin náà nílé. Nítorí náà ni a ṣe ń sábà ṣe àwọn àṣà yìí mọ́. Nígbà tí ogun olóyìnbó dé, wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé kò ń ṣe gbogbo obìnrin tí wọ́n bá ń lé ni ẹ̀jẹ̀ máa ń jáde ní abẹ́ wọn. Àwọn míì wà, wọ́n bá wọn lé, ṣùgbọ́n ẹ̀jẹ̀ ò lè jáde torí wípé nǹkan tí ó ń jẹ́ hymen ó ti fọ́. Èyí túmọ̀ sí wípé tí ọba kọ́kọ́ bá ọmọbìnrin náà tí wọ́n bá pàdé, ẹ̀jẹ̀ ò lè jáde ní abẹ́ torí pé kinní yẹn ó ti fọ́. Èyí ni ó fi wá jẹ́ pé àṣà yìí wọn sábà ṣe mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì wọ́n ti pokùnso, ìmíì ti sá kúrò ní ìlú nítorí ojútì àti èébú tí àwọn ènìyàn máa ń bú ẹbí wọn àti àwọn ará wọn. Ṣùgbọ́n láyé òde ìsinyìí, a kì í ṣe mọ́. Ní ìgbà yẹn, ẹ máa rí wípé àwọn ìyá wa wọ́n súnrakì. Wọn kì í sáré tètè lọ bọ́kùnrin bí ayé ìsinyìí. Wọn ò tiẹ̀ ríra wọn. Tó bá ti ríra wọn lọ́jọ́ kan, ọjọ́ tó bá ríra wọn náà ni gbogbo ẹ̀ ló máa wọnú ara wọn. Ṣùgbọ́n ní ayé ìgbà yẹn kò sí irú ẹ̀. Olúkálukú ni wọ́n mọ bí wọ́n ṣe ń rìn sí torí wọn ò fẹ́ kó ìtìjú àti ìbànújẹ́ wá bá ẹbí wọn. A kì í ṣe àṣà yìí mọ́ torí wípé ó fún àwọn obìnrin láǹfààní, ó sì tú àwọn obìnrin sílẹ̀. Tí a bá wò, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn kì í wò bóyá wọ́n bá wọn lé àbí wọn ò bá wọn lé. Obìnrin nìkan ni wọ́n gbọ́dọ̀ bá ń lé, wọ́n gbọ́dọ̀ bá ń lé. Èyí fún obìnrin láǹfààní láti ṣe ohun tí ó wù àti wípé láti má jẹ́ kí wọ́n rí ìtìjú àti èébú ní àwùjọ. Ètò náà wà ní jù báyìí lọ. Èmi ni òrèǹtẹ̀ yín, Bolanle Oni Story,
mo wá fi àsìkò yìí kí gbogbo ẹ̀ lólùfẹ́ Oyinmomo pé ó dàbọ̀.